bí àwa haúsá kò bá dìbò fún Tinubu ní 2027 kó lè di ààrẹ Nàìjíríà mọ́ nìyẹn, kó yá gbàgbé ẹ̀. ẹni tó bá rántí ohun tó ṣẹlẹ̀ lásìkò tí wọ́n ń di ìbò ààrẹ Nàìjíríà lọ́jọ́ 25 oṣù kejì ọdún 2023 tọ̀hún lohun tó ń ṣẹlẹ̀ báyìí yóò yé dáadáa o. lọ́jọ́ náà nígbà tí gbẹgẹdẹ gbiná tí Peter Obi wá láti ìlú àwọn Ìgbò lọ́hùn-ún tó já àpótí ìdìbò gbàmọ́ Jagaban lọ́wọ́ tó ń gbé kinní náà lọ lẹ́lẹ́lẹ́ tí Tinubu lé tí kò bá tí ọ̀rọ̀ sì dìbò lọ yàgò tó jẹ́ lẹ́yìn tí wọ́n dìbò náà tán Obi já ìbò Èkó gbàmọ́ Jagaban lọ́wọ́ ó sì gbé e sá lọ dẹ̀hùndẹ̀hùn. ọjọ́ burúkú lọ́jọ́ náà, lọ́jọ́ tí ajá fa ẹkùn lẹ́wù ya. àwọn tí wọ́n wà ní bọ́dílọ̀ ń sọ pé ọ̀gá kò lè jókòó bẹ́ẹ̀ ni kò lè dúró àfi bí ẹni tó gbé odó mì. ìdúró kò sí, ìbẹ̀rẹ̀ kò sí. lọ́jọ́ tí wọ́n dìbò lẹ́kọ̀ọ́ tí Jagaban kò wọlé, ohun aburú ni o. àmọ́ níbi tí wọ́n ti ń dárò ọ̀rọ̀ yìí tí wọ́n ń ké yéèyéèyé níbẹ̀ ni wọ́n ti bẹ̀rẹ̀ sí yí àwọn ìbò tí wọ́n dì nílẹ̀ Haúsá wọlé. nígbà tí wọ́n sì ka gbogbo ìbò náà tán pátá, wọ́n rí i pé Tinubu ti di ẹyẹ, ó fò lọ mọ́ Obi lọ́wọ́, ó sì fi ìbò ta Àtíkù náà yọ. nígbà náà ni Bọ́lá Ahmed Tinubu yin àwọn awo ẹ̀, àwọn awo ẹ̀ náà yin fá, wọ́n lanu kótó ń lórin awo bá kó sí wọn lẹ́nu tí wọ́n ń sọ pé àtìmọ́yè yìí jẹ ìwò ń pápá ìwò ń nànà, àtìmọ́yè yìí jẹ ìwò ń pápá ìwò ń nànà. ẹsẹ̀ tó sì nà síwájú báyìí ijó wọn ni wọ́n bá bẹ̀rẹ̀ ijó ní bọ́dílọ́run nígbà tí wọ́n gbọ́ròyìn pé Bọ́lá Tinubu ti wọlé gẹ́gẹ́ bí ààrẹ, ó sì ti fẹ̀yìn Obi nọlẹ̀. Obi kò sì tètè rówó mọ́tò padà sí Ọ̀ká mọ́, ó yà jókòó jẹ́ sẹ́kọ̀ọ́, ó joyè àdán tó dorí kodò tó ń wò ṣe ẹyẹ. ṣùgbọ́n Bọ́lá Tinubu mọ kinní kan o, ìyẹn náà ni pé ó mọ ibi tí ìbò tí òun fi wọlé ti wá. ṣé tẹ́lẹ̀tẹ́lẹ̀ lòun náà ti ń gbàdúrà kí ìbò tó dé rárá pé òun yóò gbé ojú òun sí orí òkè wọn nì, níbo nìrànlọ́wọ́ òun yóò ha ti wá. kó tètè mọ̀ pé lókè ọya ni láàrin àwọn Haúsá Fúlàní ni ìrànlọ́wọ́ náà yóò ti jáde. nítorí ẹ̀ ló ṣe jẹ́ pé nígbà tí òun náà sọ, ó ní bí kò jẹ́ ìbò láti ilẹ̀ Haúsá, ilẹ̀ ìbámọ́ olóró òun sí gbangba. láti ìgbà náà ni àwọn olóṣèlú àrèwá ti ń sọ pé àwọn làwọn gbé Tinubu wọlé, wọ́n mú ọ̀rọ̀ náà mọ́ lẹ́nu. ohun tí Tinubu sì ti gbàgbé nígbà náà ni pé ó ti gbàgbé òwe Yorùbá tó sọ pé ẹgbẹ̀jì ṣe ọmọ fún àgàn, àgàn ń yọ̀ ṣẹ̀ṣẹ̀ kí àgàn má yọ̀ mọ́, nítorí ẹgbẹ̀jì tó ṣe ọmọ fún ni ó lè padà gbọ́mọ lọ́wọ́ ẹni o. ọ̀rọ̀ náà ló ń ṣe mọ́ Tinubu lára yìí o, torí àwọn Haúsá Fúlàní tí òun náà gbà pé ìbò wọn ló gbé òun wọlé ti bẹ̀rẹ̀ sí béèrè ọ̀rọ̀. wọ́n ti ń sọ ọkàn òun náà lójú pé àwọn làwọn gbé e wọlé. ọ̀rọ̀ náà kì í ṣe ìyẹn nìkan ni, bí kò jẹ́ àwọn tí wọ́n láwọn gbé e wọlé náà ní àwọn lè má dìbò fún ní 2027 tó ń bọ̀ yìí, àwọn kò sì ní í gbé e wọlé mọ́. èyí tó sì mú ìbẹ̀rù wà nídìí ọ̀rọ̀ náà ni pé ó fẹ́rẹ̀ jẹ́ gbogbo àwọn aṣáájú tí wọ́n lẹ́nu nídìí òṣèlú àdúgbò náà, pàápàá àwọn tí inú ẹgbẹ́ àrèwá àti àwọn tí wọ́n ń bá wọn ṣe, gbogbo wọn ni wọ́n sà ń sọ pé àwọn kò lè gbé Tinubu wọlé lẹ́ẹ̀kejì nítorí àkọ́kọ́ tí àwọn gbé wọlé yìí pàápàá àṣìṣe pátá làwọn ṣe. lẹ́yìn ọjọ́ mẹ́ta yìí àwọn kan ti sọ̀rọ̀, bẹ́ẹ̀ làwọn ètò kan tí Tinubu ṣe ń ká àwọn míì lára gan ni. ẹ̀yìn ìkùlé lọ̀tá wà, inú ilé la ṣe ní ń gbé, kí Èdùmàrè ṣọ́ ni lọ́wọ́ ẹni tó ń ṣọ́ ni tí a ò ṣọ́, nítorí ará alẹ́ ẹni ní rí ìdí ẹni jùlọ. ọkùnrin kan wà tí wọ́n ń pè ní Hakeem Baba Ahmed. ọkùnrin náà wà nínú ìjọba Tinubu yìí tẹ́lẹ̀. ọ̀sẹ̀ tó lọ lọ́hùn-ún ló bínú kúrò níbẹ̀. látìgbà tó sì ti kúrò ló ti ń tu bí ejò. àwọn àṣírí tó sì ń tú àwọn àṣírí burúkú ni. bẹ́ẹ̀ ló tún lérí pé àwọn ohun tí òun mọ̀ tí òun bá bẹ̀rẹ̀ sí tú wọn síta, àwọn ará ilẹ̀ Haúsá yóò bẹ̀rẹ̀ sí jùkò fún Tinubu níbikíbi tí wọ́n bá ti rí ni. èyí ti ṣe wá ṣe àwò. Baba Ahmed yìí, àwọn Kashim Shettima, ìyẹn igbákejì Tinubu, ni wọ́n mú wá nígbà tí wọ́n ṣẹ̀ṣẹ̀ gbàjọba.
wọ́n wá fi ṣe ọ̀kan nínú àwọn olùdámọ̀ràn fún ààrẹ, ṣùgbọ́n ọ́fíìsì Shettima náà ni yóò ti máa wà tí yóò ti máa ṣiṣẹ́. Ó sì ti ń ṣiṣẹ́ náà bọ̀ láti ìgbà tí wọ́n ti dé o. Àfi bó ṣe di ọ̀sẹ̀ tó lọ lọ́hùn yìí tó kọ̀wé fi iṣẹ́ ẹ̀ sílẹ̀ tó lóun ò ṣe mọ́. Ǹjẹ́ kí ló dé? Ọmọkùnrin náà ní láti ìgbà tí wọ́n ti fi òun ṣe olùdámọ̀ràn, òun kò rí Tinubu sójú débi pé òun yóò fún un lámọ̀ràn kankan. Àfi Shettima nìkan lòun rí. Bẹ́ẹ̀ làwọn àmọ̀ràn tí òun fẹ́ fún Tinubu pọ̀ bí yanrìn òkun ni. Ìgbà tóun ò wá rí ẹni tí òun fẹ́ fún lámọ̀ràn yìí ń kọ́ o. Ó ní nígbà tí òun kò rí iṣẹ́ ṣe, òun kò lè máa gba owó oṣù ṣá. Ohun tó jẹ́ kí òun kúrò nínú ìjọba wọn nìyẹn. Lẹ́yìn náà ló wá ju àwọn bọ́ǹbù ọ̀rọ̀ kan. Ó ní gbogbo àwọn tí àwọn wà ní ọ́fíìsì Shettima àti Shettima gan fúnra ẹ̀ bí èrò ìwòran lásán làwọn rí o, nítorí kò sí kinní kan tó ń lọ ní Aso Rock tí àwọn mọ̀ rárá. Àwọn náà kàn máa ń gbọ́ ohun tí wọ́n bá ṣe ni pé Tinubu àtàwọn ọmọọṣẹ́ kan tó kó wá láti Èkó ni wọ́n ń dá kinní náà ṣe. Ó ní pàtàkì ohun tí òun wá fẹ́ sọ fún Tinubu ni pé ilẹ̀ Haúsá ti bọ́ lọ́wọ́ ẹ̀ o, nítorí àwọn aṣáájú àwọn ti kọ̀yìn sí, bí kò bá sì lè yíwà padà kó gbàgbé nípa àwọn nìyẹn. Bàbá Ahmed wá sọ kinní kan, ó ní òun fẹ́ àdìváìsì Tinubu lóòótọ́ wà yìí. Àmọ̀ràn tí òun sì fẹ́ fún un náà ni pé kó má wulẹ̀ dupò ààrẹ lọ́dún 2027. Èyí tóun náà ti ṣe tó kó gbé kinní náà fáwọn ọmọdé, kó jẹ́ kí àwọn ọmọdé gbàjọba Nàìjíríà, torí ohun tó lè ṣe orílẹ̀-èdè yìí láǹfààní gan nìyẹn. Ọ̀kan ibí yìí làwọn ọmọ Tinubu ti dá ọ̀rọ̀ mọ́ lẹ́nu. Èèyàn ò sì lè bá wọn wí rárá o. Ta ni yóò bá wọn wí? Ẹnìkan á máa mú oyin sẹ́nu kó pòṣé. Bí èèyàn kan bá lóyin òdùn, ara onítọ̀hún ni ò yá o. Òun táwọn ọmọ ẹ̀yìn Jàgàbá ń sọ gan nìyẹn. Wọ́n ní kí bàbá Ahmed padà lọ sílé kó lọ béèrè ọ̀rọ̀. Wọ́n ní ọmọ atiro tó rán ọmọ ní bàtà ẹsẹ̀ kan ni o, ọ̀rọ̀ kọ̀rọ̀ ló fẹ́ gbọ́. Wọ́n ní kó lọ béèrè pé nígbà tí Muhammadu Buhari ń ṣèjọba, kó béèrè iye ìgbà tí Yẹmí Ọ̀ṣínbàjò ń rí láàrin oṣù kan, kó béèrè iye ìgbà táwọn mínísítà rẹ̀ ń rí, kó wá béèrè iye àwọn olùdámọ̀ràn tí wọ́n ṣiṣẹ́ fọ́dún 8 tí wọn kò fojú kan ààrẹ wọn rárá. Nítòdodo, bóòótọ́ ọ̀rọ̀ bá wà níbẹ̀ ká sọ ọ́. Àwọn kan wà tí wọ́n jẹ́ olùdámọ̀ràn láyé ìjọba Buhari tí wọn kò rí ẹni tí wọ́n ń dámọ̀ràn fún sójú rárá. Buhari pàápàá kò tilẹ̀ dá àwọn míì mọ̀ pé wọ́n ń dámọ̀ràn fóun. Ó jọ pé bí ìjọba Nàìjíríà ti rí nù. Àwọn èèyàn kò sì ní pariwo púpọ̀ lórí irú eléyìí bí kò jẹ́ ti pé ọ̀pọ̀lọpọ̀ àwọn aṣáájú Haúsá tí wọ́n mú ọ̀rọ̀ náà gìrìgìrì, ìyẹn ọ̀rọ̀ pé wọn kò ní dìbò fún Tinubu lẹ́ẹ̀kejì yìí. Bàbá Ahmed sọ ọ́, kò sì fi ìbò. Ó ní kò sí ohun tí ẹnikẹ́ni lè ṣe sí i. Àwọn Haúsá Fúlàní yìí làwọn lè fi ìbò àwọn gbé ẹni tí àwọn bá fẹ́ wọlé. Àwọn làwọn sì lè fi ìbò àwọn kọ ẹni tí àwọn kò bá fẹ́. Àti pé bí àwọn Haúsá yìí bá fẹ́ nìkan ni Tinubu yóò tún ṣe ààrẹ. Bí wọn kò bá ti fẹ́ kí Bọ̀dá Bọ́lá gbàgbé ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí, kó máa múra láti padà sí Bọ́dílọ̀n, níbi tí yóò ti máa bá àwọn ọmọ Ṣèyí ṣeré, tí yóò sì máa fi ẹ̀kọ́ kan dé ọ̀dọ̀ àwọn ọmọ ìyálọ́jà Èkó náà. Síbẹ̀ náà, tó bá jẹ́ ọ̀rọ̀ bàbá Ahmed yìí nìkan ni, àwọn ọmọ Èkó tí wọ́n ń jẹ gbàlàmú tí wọ́n lọ nínú ìjọba yìí kò bá máa kọrin àti fọ̀rọ̀ yìí mu tábà gbẹrẹfu, àti fọ̀rọ̀ yìí mu tábà gbẹrẹfu ni. Àmọ́ irú ẹjọ́ burúkú tí Nasiru El-Rufai náà ń rò kiri rèé, tó ní òun kò níjà kankan pẹ̀lú àwọn ọmọ Yorùbá o, nítorí èèyàn dáadáa ló pọ̀ nínú wọn. Àmọ́ àwọn tí Tinubu kó lọ sí Àbújá tí wọ́n jọ ń ṣèjọba yẹn kì í ṣe ojúlówó àwọn Yorùbá. Àwọn ọmọ Jagaban ni wọ́n ń pè wọ́n, nítorí ẹ̀ làwọn Haúsá Fúlàní kò ṣe lè dìbò fún un mọ́. Bẹ́ẹ̀ ẹni tí àwọn bá dìbò fún nìkan ni yóò wọlé. Ṣùgbọ́n àwọn èèyàn tí wọ́n mọ El-Rufai ní ara ló ń ta òun tiẹ̀ o, pé nígbà tí Buhari ń ṣèjọba ṣèbí níṣe ló ń lọ jókòó tì í, tó jẹ́ gbogbo ìgbà ní ibà búrúburú sí ẹ̀gbẹ́. Ṣé òun náà yóò sọ pé òun kò mọ̀ pé Buhari kò fi Yorùbá sínú ìjọba òun ni, pé gbogbo àwọn tí wọ́n jẹ́ ọ̀gá tí wọ́n di iṣẹ́ ìjọba pàtàkì mú lábẹ́ Haúsá Fúlàní ló pọ̀ jù nínú wọn. Atiku Abubakar ló gbọ́n jùlọ ní tiẹ̀, nítorí òun mọ bí òun ti ń gbé gbogbo ẹ̀yà mọ́ra nígbà tó jẹ́ bó ti fẹ́ Ìgbò ló fẹ́ Yorùbá tó sì fẹ́ Haúsá. Kò sí ọmọ ibi tí òun kì í fi ṣèyàwó tó bá ti jẹ́ Nàìjíríà ni. Àmọ́ òun náà kì í yé wá ojú rí àwọn ará ilẹ̀ Haúsá tí ó ní
àwọn ni wọ́n lè fi ìbò wọn darí Nàìjíríà kí wọ́n ṣọ́ra fún ẹni tí wọn yóò bá dìbò fún gidigidi. Ó ti tún sọ bẹ́ẹ̀ bí ọ̀rọ̀ ti ń gbóná yìí. Ohun tóun náà sì ń wí ni pé kò sí Haúsá Fúlàní kò síbò nìyẹn, ẹni tí wọ́n bá dìbò fún ni yóò wọlé. Ohun tí Ndume, ọkùnrin aṣòfin kan láti Borno, tilẹ̀ ṣe ló ń ya gbogbo èèyàn lẹ́nu. Níṣe lòun jókòó síwájú fídíò tó sì ń ka iye àwọn Yorùbá tó di iléeṣẹ́ ìjọba àpapọ̀ gbogbo mú. Ó ní kò sí bákan méjì níbẹ̀. Tinubu ti gbé Nàìjíríà lé Yorùbá lọ́wọ́. Ó ti yọ ọwọ́ àwọn Haúsá kúrò nínú ìjọba rẹ̀. Bí àwọn kò bá sì tètè múra sí ọ̀rọ̀ náà, tí Tinubu bá pẹ́ jù nílé ìjọba, kẹ́kẹ́ yóò pa òmọ́ àti òró àwọn lẹ́nu. Àmọ́ o, Abdullahi Ganduje tí í ṣe alága ẹgbẹ́ APC ti ní akọ aláǹgbá tó ń lérí lọ́rọ̀ wọn, pé wọ́n kàn ń lérí lásán bá ń sá ni, torí ìlérí akọ aláǹgbá kò ní kinní kan tí yóò ṣe fógiri. Ó ní Tinubu ti di adúrógbọfà bí ògiri gbígbẹ, kò sẹ́nìkan tí yóò ta ọfà òṣèlú tí yóò bá a. Bó bá sì di ọdún 2027 òun ni yóò tún wọlé. Rabiu Kwankwanso, alágbára olóṣèlú ìlú Kano, náà ti sáré padà lọ bá Tinubu. Àfàìmọ̀ kó má dìgbà dagbọ̀n padà sínú APC, níbi tí yóò ti máa palẹ̀ mọ́ láti di ààrẹ lọ́jọ́kọ́jọ́ tí Tinubu bá lọ. Àmọ́ àwọn kan ti sọ pé bí Tinubu náà bá gbọ́n, kó má tẹ̀lé àwọn olóṣèlú ẹlẹ́nu dídùn ilẹ̀ Haúsá o, torí bí wọ́n bá tàn án dé ojú agbami tán, kò sí ìgbàkigbà tí wọn kò lè yí ọkọ̀ ẹ̀ dànù láàrin méjì omi. Àgàgà bí wọ́n bá ti rí i pé kinní kan kò ní í ṣe àwọn níta wọn. Ṣé lóòótọ́ wá ni pé bí àwọn Haúsá kò bá dìbò fún Tinubu, Jagaban kò ní wọlé ní 2027 ni? Níbo làwọn èèyàn Tinubu yóò wá gbé yìí gbà? Ọláyíwọlá Alága ló ṣe àgbéyẹ̀wò ọ̀rọ̀ àwọn Àrẹwà wọ̀nyí pẹ̀lú ààrẹ Bọ́lá Tinubu fún ibùdó àgbáyé fún àṣà àtìṣe Yorùbá World Center nínú ọgbà Yunifásítì Ìbàdàn. Ẹ kú kalẹ̀.